Akínyìn káàbọ̀ padà sórí ètò yín ètò wa ní abala ti ìdónílẹ̀ tí òdónílé náà ní tí ẹ máa ń gbádùn ní gbogbogbò. À ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bá yín sọ̀rọ̀ pé foundation ìpìlẹ̀ ilé. Mo tẹ̀ ní ká kọ́kọ́ wò pé kí ló ń jẹ́ ìpìlẹ̀ ilé, kí ni ìtumọ̀ foundation, kí ló ń jẹ́ foundation kò pàápàá. Gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n ti jẹ́ kó yé wa, wọ́n ní foundation òun ni ìpìlẹ̀ tó jẹ́ pé kí a tó gbélé lé lórí, àwa wo àwọn nǹkan tí a fẹ́ gbélé lórí ló máa determine orú foundation tá fẹ́ ṣe. Nǹkan wọ́n á walẹ̀ yíká. Bóyá 4 bedroom flat lẹ́fẹ́ ṣe ní o, bóyá 4 flat ní o, wọ́n á walẹ̀ yíká, tó má ti walẹ̀ yíká, wọ́n á rọ cement sínú ẹ̀ àti iyẹ̀pẹ̀ àtòkúta, tó má ti rọ sínú ẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí tó block ilé, wọ́n á bẹ̀rẹ̀ sí tó block, wọ́n á bẹ̀rẹ̀ sí tó block, nǹkan tó ń pè ní foundation ní ṣókí, kò jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni, kò jù báyẹn lọ. Tábà ní ká máa là. Torí bí a ṣe rí wọ́n ṣe ń ṣe, òun náà nìyẹn, mi rò pé foundation míì kan tún wà. Ṣùgbọ́n àwọn foundation kan wà tó ṣe wípé wọn ò ní la ilẹ̀. Wọn ò kí máa ń la ilẹ̀ kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní to òkúta sínú ẹ̀. Foundation míì wà tó ṣe pé wọ́n kọ́ ṣe concrete sí orí ilẹ̀ yẹn tí wọ́n ní wà kankan o. Tí wọ́n tó jẹ́ pé orí concrete yẹn náà ṣe máa ṣe foundation. Àti mẹ́nubọ abala foundation nìyẹn o. Oríṣiríṣi foundation tó wà. Nǹkan ìbéèrè tó béèrè lọ́wọ́ mi ni pé kí ni foundation? Èmi náà kàn sáré ní pé kí n tún yọ ní pé kò ń ṣe pé gbogbo foundation náà máa ń wálẹ̀. Òun náà nìyẹn lẹ́tí gbọ́ lẹ́nu wa yẹn. Wọ́n jẹ́ ẹgbẹ́ rò pé ní tiwa nílé iṣẹ́ wa Orísun bíbà yìí yẹ́yẹ́ ẹ̀rín kínú yín náà lè dùn kẹsì ní òye àti ìmọ̀ lórí nǹkan tí à ń bá yín sọ. Foundation nǹkan tá a gbé yẹ̀wò. Orú àwọn foundation wo tiẹ̀ ló wà? Ọ̀nà wo la gbà ń ṣe foundation? Tá a bá fẹ́ ṣe foundation báwo la ṣe ń ṣe é? Bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ ní kọ̀ọ̀kan. Kí ni àwọn tó yẹ ká kọ́kọ́ gbé yẹ̀wò kí a tó ṣe foundation rárá? Tábà ní káwò ní tèmi pé a fẹ́ ṣe foundation ilé pé mo kàn tiẹ̀ kọ́kọ́ ralẹ̀ kí n tó ralẹ̀ yẹn màá kọ́kọ́ ṣe ìwádìí ni. Torí èèyàn gbọ́dọ̀ ṣe ìwádìí bí tó fẹ́ ralẹ̀ sí. Bóyá ilẹ̀ olómi ni, bóyá èyí tí ò ń ṣe olómi ni. Àkọ́kọ́ gbọ́dọ̀ ṣe ìwádìí yẹn kólúwẹ̀ má bàa gbé àwọn àwọn gbà mo fẹ́ ralẹ̀ ní àsìkò ẹ̀rùn. Kó wá di ní àsìkò òjò. Wàhálà wa ṣẹlẹ̀. Wọ́n rí pé River Niger ni. Wàhálà ńlá nìyẹn. Wàá kọ̀ dẹ̀rẹ̀ já ni. Èèyàn gbọ́dọ̀ ṣe àyẹ̀wò tó péye àti àmójútó kó tó di wípé èèyàn bẹ̀rẹ̀ foundation lórí ilẹ̀ kankan tó bá rà. Ohun tó tún wá ṣe pàtàkì nínú ọ̀rọ̀ foundation ni pé ẹ fẹ́ ṣe foundation a gbọ́dọ̀ wá àwọn tó mọ̀ nípa yíya kí náà máa ń pè wọ́n kí àwọn olóyìnbó máa ń pè wọ́n yẹn náà. Architect ni wọ́n máa ń pè wọ́n. Máa ń ya àwòrán ilé. Àwọn yẹn ṣe pàtàkì púpọ̀ jù láti pé káwọn kó wá wọn lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Tí a bá ti wá àwọn yẹn wọ́n fẹ́ẹ̀ lè sọ pé sọ̀fíọ̀ ló máa kọ́kọ́ wá sórí ilẹ̀. Ṣó ń yé báyẹn tí sọ̀fíọ̀ bá ti wá tó ti wá báyìí torí sọ̀fíọ̀ gbọ́dọ̀ wò pé bóyá ibi tá a ti ẹ̀ra gíní sí ṣé kò bọ́ síbi abẹ́ power line ọlọ́mọdé àrídàmà bí ṣé bẹ́ẹ̀ yóò gba express ò gbà bẹ̀ kọjá tí wàhálà máa bá a jọ lóhùn ní jẹ́ kí gbogbo wa rí wàhálà. So a gbọ́dọ̀ kọ́kọ́ gbé àwọn ìgbésẹ̀ yẹn kó tẹ̀ tó di pé àwa foundation rárá ìgbésẹ̀ tó yẹ kéèyàn kọ́ gbé nìyẹn àbí kílẹ̀ yàrá lórí. Wọ́n ń ká gbégbèsẹ̀ kí a pe surveyor ká wá pe àwọn ayàwòrán ilé. Nígbà tí a bá ń pe àwọn ayàwòrán ilé lọ́wọ́ ó yẹ ká sọ fún àwọn ayàwòrán ilé yẹn wípé orú ilé báyìí ni mo fẹ́ kọ́ o. Ṣé lè face me and face you ni? Ṣé duplex ni? Ṣé ilé alájà rẹpẹtẹ ni? Gbogbo ìyẹn la tún gbọ́dọ̀ wò kí a tó ṣe foundation rárá. Torí wípé foundation tí a máa ṣe fún ilé oníyàrá 10 ó máa yàtọ̀ sí ìta máa ṣe fún ilé alájà 10. So ìgbésẹ̀ nígbésẹ̀ tá a máa gbé nìyẹn. Tí a bá ti wá pé àwọn ayàwòrán lé pé ilé tí mo fẹ́ kọ́ rèé o, wọ́n wá pè wá pé òkè ilé tí a fẹ́ kọ́ yìí orú foundation báyìí lè ṣe sí. Foundation alákọ̀ọ́kọ́ tá a máa wò ní pé kó tó bẹ̀rẹ̀ wọ́n á ní káwọn ṣe soil test. Ẹ̀yin wa ṣe máa ẹgbọ́n kan ló jẹ́ bẹ́ẹ̀ ni soil test. Kán ṣe àyẹ̀wò iyẹ̀pẹ̀ tí wọ́n fẹ́ ṣe foundation lè lórí yóò ṣe pàtàkì. Àwọn kan ti ń lanu páwọn ògbọ́rú ẹ̀rí. Soil iyẹ̀pẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Kán ṣe àyẹ̀wò iyẹ̀pẹ̀ kán lọ kó àwọn ọ̀gá lọ wá àwọn tí wọ́n jẹ́ tó mọ iṣẹ́ yẹn nípa iyẹ̀pẹ̀. Ṣé ló dàbí ìgbà tí yàn ń ṣe exam náà kan ní a fẹ́ ṣe test ara. So bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń ṣe test iyẹ̀pẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń ṣe àyẹ̀wò iyẹ̀pẹ̀. So tó bá ti yẹ iyẹ̀pẹ̀ yẹn wò tán gbé lọ tán yẹ̀ wò wọ́n wá mọ orú ilé tó lè sinmi sórí ilẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Wọ́n pé ilé àdúgbò yìí o ilẹ̀ olómi ni o ilé alájà mi ò lè fẹ́ kọ́ sórí ẹ̀ tó yẹ pé ilé alájà púpọ̀ lè fẹ́ kọ́ sórí ẹ̀ orú foundation báyìí la máa ṣe sí. Tó lè pé ilé yàrá 3 àti kíṣìnì àti kí lè fẹ́ kọ́ sí orú foundation báyìí ló máa wà ń bẹ̀. Kí a tó wá ṣe foundation náà ẹ jẹ́ kí a wo àdúgbò yẹn kí a wo àwọn ilé tó wà ládùúgbò yẹn kí a wo orú àwọn ilé tó ti kọ́ sádùúgbò yẹn gan pàápàá.
ṣé ilé tó wà ládùúgbò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ báyìí? Ó ní ṣe o, torí pé bí kò ju èèyàn kan àbí èèyàn méjì àbí èèyàn mẹ́ta àwọn náà máa ti consult kan tó kọ. Bẹ́ẹ̀ni. Ìwọ tó bá wọlé àyíká ẹ torí pé kò sí alájà 15 níbẹ̀. tó wọ́n wá gbé síbẹ̀. ìbẹ̀rẹ̀ wò pé kí ló kàn mí pẹ̀lú soil test lẹ́kìn mi gbé alájà 15 síbẹ̀ ìwẹ̀ ó wà lọ́wọ́ mi. Ọlọ́run járógun ṣọ́ọ̀kì òjijì torí kò yìí sì kí lé rí alájà mẹ́jọ kókò wọlé lẹ́ẹ̀kan náà. Ìyẹn náà ṣe pàtàkì. A gbọ́dọ̀ ṣe àbẹ̀wò láàrin àwọn tó ń gbé ní àdúgbò. Irú ilé tí wọ́n ti kọ́ wípé ẹjọ́ ò jẹ́ kí n wo irú ilé yìí ṣé kò sí alájà méjì ń bẹ̀. Ó dẹ̀ wù mí kí n kọ́ alájà méjì àbá alájà mẹ́ta. Tó bá ti di pé kò sí kankan tó jọ bẹ́ẹ̀ ń bẹ á ti jẹ́ wípé ilẹ̀ ibẹ̀ yẹn bóyá ó ti ní kùdìẹ̀kudìẹ kan díẹ̀ ní tètè yá wá títí sí òkèèrè àbí kí ló ní mo wí.